ó yá ẹjẹ́ àjọ kí ó ní nǹkan èyí olórogún Dr. Sonny Fọlọ́runṣọ́ Kuku lèmi ń polongo ọ̀gbẹ́ni ọjà tuntun l'Akile Ìjẹ̀bú Iyalaje Akile Ìjẹ̀bú rán mi wípé kí n máa kí olórogún alájà Fáúsátù Akọ́rẹ́dé alátiṣe ló ń kí ọ̀gbẹ́ni ọjà lọ́wọ́lọ́wọ́ àti Babalaje Akile Ìjẹ̀bú ṣífẹ́sọ òbákàrẹ olúwa ló gbọ́ ni wọ́n ń kí dókítà Sonny Fọlọ́runṣọ́ Kuku oyè amọ́rílọ́lá ọlọ́run ọba óyá Iyalaje alátiṣe lónìí máa relé Kuku ojèrè ọmọ pèrègùn là á ṣẹ̀ṣọ́ ṣíwọ́ṣíwọ́ là á ṣòwò ṣàṣà ènìyàn ní fẹ́ni láwùjọ ṣẹ́ tẹrú tọmọ ní fẹ́ni tá a bá lówó tán nínú ilé bàbá tó bí wọn lọ́mọ Sonny Kuku gangan lọmọ rígbẹ́ ńlá ṣòwò lókè mòrú o tó ní kèrò ìyàwó bùnà ọmọ lọ́wọ́ joyè méjì lọ́gbẹ́ni ọjà tiwa ọjà olórogún tán ó tún jẹ́ ọ̀gbẹ́ni ọjà kékeré kọ́ ọmọ Ìjẹ̀bú Òde ò ọmọ bá ń ta àní alájà Fáúsátù Akọ́rẹ́dé alátiṣe Iyalaje Akile Ìjẹ̀bú àti ṣífẹ́sọ òbákàrẹ olúwa ló gbọ́n Babalaje Akile Ìjẹ̀bú rẹ̀ ń kí olórogún Dr. Sonny Fọlọ́runṣọ́ Kuku wípé ire lójú owó ń rí lẹ́yìn oyè yìí ire lójú wọn máa rí o.